Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbàǹkangbì nínú àwọn ìwé ìròyìn pẹ̀lú Tóyìn Tòmátò tẹlifíṣàn ló ń dé sétí ìgbọ̀nyín. Ọpẹ́ o, ìjọba Kwara kéde owó oṣù tuntun fáwọn dókítà wọn. Ilé-ẹjọ́ ní kí ìmáàmù àgbà tú láwàní tó wé fún Sẹ́nẹ́tọ̀ Adéṣeun dànù. Wọ́n ní ìjà òun pẹ̀lú Ṣọ̀ún ṣì wà nílé ẹjọ́. Ìmáàmù kò lẹ́tọ̀ọ́ láti fi ẹnikẹ́ni joyè l'Ógbómọ̀ṣọ́ láì gba àṣẹ lọ́wọ́ mi. Ṣọ̀ún ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Sẹ́nẹ́tọ̀ Buhari dá wàhálà sílẹ̀ láàrin ẹgbẹ́ APC lọ́yọ̀ọ́. Ó nípò sẹ́nẹ́tọ̀ ti sú òun, gómìnà lókù tóun fẹ́ ṣe làwọn olóṣèlú Ìbàdàn bá ń bínú rọ̀gbọ̀ndàn. Sanwó-Olú ṣètò ìrónilágbára fáwọn tẹ́yàrá tó nípèníjà ẹ̀yà ara ní ìpínlẹ̀ Èkó. Mákindé fìbínú sọ̀rọ̀. Owó kékeré níjọba àpapọ̀ ń fún àwọn ìjọba ìbílẹ̀. Mi ò fara mọ́ òmìnira ìjọba ìbílẹ̀ rárá. Àwọn èèyàn bá Kamilu Kọ̀ǹpó òṣèré tíátà lẹ́wà ṣàyájọ́ ọjọ́ ìbí ẹ̀. Ó ga ọ́. Àfi ọwọ́ ọbọ̀kún kéde ìlànà ètò ọjọ́ 10 fún ayẹyẹ ìwúyè ọba wọn tuntun tí yóò gorí ìtẹ́. Ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ ilé Guru Maharaj yóò tẹ̀síwájú lóṣù yìí. Wọ́n ní Wàsíù Àyìndé tó fẹ́ dẹ̀jà sílẹ̀ láàrin Pasuma àti Òṣùpá o. Nítorí ìfọ̀rọ̀wérọ̀ kan tí Olúwayé Fújì ṣe lọ́sẹ̀ tó kọjá tó sì sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa ìtàn Fújì. Ó mẹ́nuba àwọn ohun tó ti ṣẹlẹ̀. Wàsíù Àyìndé tó jẹ́ olórí ọmọọba Kilẹ̀ Ìjẹ̀bú sọ lọ́jọ́ náà pé èèyàn kò lè bú ìyá òun kí àjọṣepọ̀ tó dán mọ́rán tún wà láàrin àwọn ọmọ títí ayérayé. Wàsíù sọ pé kò sí bí òun ṣe lè fẹ́ràn ẹni bẹ́ẹ̀ tó, ohun tó bá ti lè mú bú ìyá òun ọ̀tá ayérayé ni òun àti irú ẹni bẹ́ẹ̀ máa ṣe títí. Àwọn kan tó wá súnmọ́ Saheed Òṣùpá ti wá sọ pé ọ̀rọ̀ náà kò dùn mọ́ ọmọ bíbí ìlú Ìbàdàn yìí nínú nítorí lásìkò tí ìjà rìn òun àti Alhaji Wasiu Alabi Pasuma ń gbóná ní Òṣùpá bú ìyá Pasuma nígbà náà. Ọ̀rọ̀ tí Àyìndé sọ yìí lè jẹ́ kí inú Pasuma bàjẹ́ nítorí tó bá rántí bí Òṣùpá ṣe bú ìyá rẹ̀ ìyẹn Alhaja Adijatu Ọdẹ́tọ́lá táwọn kan sì ti ń sọ kiri títí di àsìkò yìí pé ó túmọ̀ sí pé inú Wàsíù Àyìndé kò dùn sí bí àárín Òṣùpá àti Pasuma ṣe gúnrégé lásìkò yìí. Nítorí ẹ̀ ni Wàsíù Àyìndé tún ṣe lọ tú ọ̀rọ̀ tó fa ìjà láàrin Pasuma àti Saheed Òṣùpá síta padà. Wàsíù Àyìndé tún mẹ́nubà nínú ìfọ̀rọ̀wérọ̀ náà pé adé tí olóògbé Barrister dé fún àwọn kan adé tí wọ́n ń hun ni tí wọ́n sì ń pera wọn ní ọba Fújì tó sì jẹ́ pé Saheed Òṣùpá nìkan ni olóògbé Barrister gbé adé lé lórí. Gbogbo àwọn tó wá gbé ìfọ̀rọ̀wérọ̀ tí Wàsíù Àyìndé sọ yìí ni wọ́n sọ pé kò yẹ kí Olúwayé Fújì máa sọ àwọn ọ̀rọ̀ báyìí nítorí pé ipò rẹ̀ lágbolé Fújì ti ju àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí lọ. Wàhálà dé o, wọ́n fẹ̀sùn kan Tọ́pẹ́ Adébáyọ̀ wọ́n ló fẹ́ Fathia Balógun. Irọ́ ni o, mi ò bá Fathia láṣepọ̀ rẹ̀. Ọjọ́ pẹ́ tí ọ̀rọ̀ ọ̀hún ti ń jà rìnrìn nílẹ̀ pé ọ̀kan nínú àwọn ọmọ Adébáyọ̀ Sàlámì ìyẹn Tọ́pẹ́ Adébáyọ̀ ń fẹ́ gbajúmọ̀ òṣèré tíátà ní Fathia Williams. Kódà ṣe ni àwọn kan pèrò iná kiri pé Tọ́pẹ́ ń fẹ́ ìyàwó Saheed Balógun tẹ́lẹ̀ yìí àti pé àwọn méjèèjì ò fọ̀rọ̀ ọ̀hún bó rárá. Ṣùgbọ́n tí Tọ́pẹ́ Adébáyọ̀ ti jáde síta pé kò sọ̀rọ̀ tó jọ fífẹ́ láàrin òun àti Fathia Balógun Williams nítorí pé ẹ̀gbọ́n òun dáadáa ni. Fọlá Tinubu fún Ìyábọ̀ Òjó lówó ńlá làwọn èèyàn bá ló fẹ́ kó Lizzy Anjorin sí ìrònú ni. Fọlá Tinubu ìyẹn ìyálé Lizzy Anjorin tóun àti Ìyábọ̀ Òjó jọ ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ni a gbọ́ pé ó lọ náwó fún Ìyábọ̀ Òjó. Fọlá Tinubu gbé fídíò ibi tó ti ń náwó fún Ìyábọ̀ Òjó sórí ẹ̀rọ ayélujára rẹ̀ táwọn èèyàn sì ń sọ pé ohun tí àwọn méjèèjì ń ṣe yìí kò lè dùn mọ́ Lizzy Anjorin nínú. Àwọn tọ́ọ̀gì náà lu akọ̀ròyìn lálùbami lábẹ́òkúta làwọn olórí ẹgbẹ́ àwọn tọ́ọ̀gì bá fòfin dè wọ́n pé wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ mọ́. Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn mìíràn lẹ́ ò bá pàdé nínú ìwé ìròyìn